Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tí a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí ládùn, ó lárinrin. Sinimá yìí gba àkọ́gbè. A pe orúkọ sinimá yìí ní The Messenger. The Messenger. The Messenger jẹ́ eré alágbéléwò. The Messenger jẹ́ sinimá kan tí ó ládùn tí a sì ti mọ̀ káàkiri àgbáyé. Àwọn àgbààgbà òṣèré àwọn ló kópa nínú sinimá yìí. Sinimá yìí ládùn, ó lárinrin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí tẹ́ ti wo apá kìíní. Ẹ rí bó ṣe ládùn tó. Ẹ má ṣàì gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè rí apá kejì rẹ̀ wò nígbàkigbà tí ó bá jáde. Ẹ má ṣàì gbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè máa rí sinimá wa wò lóòrèkóòrè. Ẹ ṣé o, ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o. Bẹ́ẹ̀ sì ni etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Orúkọ mi ò yípadà o. Èmi ni tiyín tòótọ́, ọmọ aláyọ̀. Ó dàbọ̀, ó dìgbà kan náà.